Kí lorúkọ ẹ? Gàfárì lórúkọ mi sà. Gàfárì kí ni? Ṣòtóyè. Gàfárì Ṣòtóyè. Bẹ́ẹ̀ sà. Ọmọ ìlú wo ni ẹ? ọmọ Ogun State ìyàwó ni mí. Ibo l'Ógùn State? Àgọ́kà. Àgọ́ọ̀ká. Tí gbogbo èèyàn mọ̀ sí? Àkùkọ bẹ́gà. Ẹ́? Àkùkọ bẹ́gà. Àkùkọ bẹ́gà. Iṣẹ́ wo ló ń ṣe? Iṣẹ́ pákó ni mo kọ́ sà. Iṣẹ́ pákó. Nígbà wo ló ti kọ́ iṣẹ́ pákó? Sọ́mi Láfẹ́nwá. Sọ́mi Láfẹ́nwá. Àwọn èèyàn mọ̀ ẹ́ dáadáa Sọ́mi Láfẹ́nwá. Yes sir. Lábẹ́òkúta yìí. Yes. Kí ló mọ̀ ẹ́ sí? Gàfárì ni. Gàfárì. Wọn ò mọ̀ ẹ́ sí àkùkọ bẹ́gà. Ìgbà tí mo dé Èkó ni wọ́n máa ń pè mí lákùkọ bẹ́gà sà. Ọdún wo ló dé Èkó? Mo lè sí Èkó ní 2017 sà. Kí ni ìtumọ̀ àkùkọ bẹ́gà? Nickname mi bẹ́gà náà ti sọ mí bẹ́ẹ̀ sà. Àwọn ọmọ gbogbo ẹgbẹ́ mi náà sọ mí bẹ́ẹ̀ sà. Ṣé ní ẹgbẹ́ òkùnkùn ni àbí? Ní Ìgbòho ní Òjòdú bẹ́gà ni sà. Kí ni ìtumọ̀ àkùkọ yẹn? Nickname ọkàn a máa fún àdókò. Nickname ẹgbẹ́ òkùnkùn wo ló ń ṣe? Ayé ni sà. Ayé. Ayé. Bẹ́ẹ̀ni. Nọ́mbà kí ni ẹ? Mi sí nọ́mbà sà. Ọdún wo ló join ẹgbẹ́ òkùnkùn? 2019. 2019. Yes sir. Láti ìgbà yẹn di sìn átó ẹ̀ mélòó tó ti pa? Mi ì dá pààyàn kankan. Kí ló tó ń parọ́? Parọ́ fún yín. Mi ì dá parọ́ fún yín. Ok, bó o pààyàn rí? Mo ti wá àtijọ́ wa pátí rí sọ́ọ́ ti yìnbọn fún yàn tó ti kú tẹ́ pàjọ́ wa bọ̀ mi kọ́ mo yìnbọn fún chairman wa lẹ́ni tó yìnbọn yẹn sà. Chairman ẹgbẹ́ wa. Kí ló kọ ẹ? Sparko. Sparko níbo nìyẹn? Ní Randa. Ní Randa? Yes sir. Ọdún wo ni ìyẹn ṣẹlẹ̀? 2021. 2021? Yes sir. Ni ẹ pa ènìyàn, kí ló kọ́ ẹ ti ẹ pa yẹn? Mi ò mú orúkọ ẹ̀ sà torí pé àwọn Sparko ni wọ́n jọ ní kanta. Kanta àwọn náà jọ ní? Kánífà ni a wà ní Yànàdíyá lọ́jọ́ yẹn. Kánífà la wà ní Yànàdíyá. Ní Yànà? Ìdíyá. Ìdíyá? Yes. Ní ọ̀rẹ́ fi ṣẹlẹ̀? Bẹ́ẹ̀ ni Sparko fi yìnbọn fún ẹ nìyẹn? Ṣé Sparko yẹn o máa ń mú bọ̀n rìn tiẹ̀ ni? Bọ̀ ìjọ yẹn tá a wà ní pati yẹn ìbọn wà lára ẹ̀. Ìbọn wà lára ẹ̀. Orú ìbọn wo nìyẹn? Àwọn ìbọn ẹlẹ́nu kan. Ẹlẹ́nu kan ni sà. Àwọn local pistol yẹn? Bẹ́ẹ̀. Now kí ni àwọn nǹkan tí wọ́n wà tó wà lọ́wọ́ tí wọ́n máa ń lò fi attack àwọn èèyàn? Mo ní àáké sà. Àáké? Àti kí ni? Àáké náà ni mo ní sà. Mo ní àáké ni mo ní sà. Àáké? Bẹ́ẹ̀ sà. Tàbá ní ká kàdé ní méjì àwọn tó ti fà kéèyàn ṣe àwọn tó mélòó? Wọ́n tó 50? Irọ́ sà. Wọ́n tó mélòó? Mo ti fi ṣáyàn bọ̀ mi irọ́ mi ní sọ́wọ́ kò tó mélòó kò. Ok, ní Abẹ́òkúta mélòó, ní Èkó mélòó? Irọ́ lẹ́kọ̀ọ́ mi máa ń bá wọn fa kò sẹ́ni mi ṣe àgbẹ̀ kankan lọ pé kí n wá lẹ́kọ̀ọ́. Èkó ọmọ ìgboro náà mọ̀ mí sí lẹ́kọ̀ọ́ sà. Lẹ́kọ̀ọ́? Ọmọ ìgboro? Ìgboro báwo? Ìpè àti ọmọ onímọ́tò ni mo ń ṣe lérò Òjòdú bẹ́gà sà. Ọmọ onímọ́tò? Bẹ́ẹ̀ ni iṣẹ́ mọ́tò bẹ́ẹ̀. Olóò pààyàn rí fúnra ẹ̀? Bẹ́ẹ̀ ni. Ó pààyàn rí? Bẹ́ẹ̀ ni bọ̀ mo ti wá ń bẹ́ẹ̀ pé wọ́n yìnbọn fún yàn tó kú. Mélòó ni yẹn ti ṣẹlẹ̀? Randa náà ló ti ṣẹlẹ̀ sà. Ọlọ́run lẹ́yìn ká bá pàdé nínú mítìnì wọn ta máa ṣe freedom forum. Níbo ni ẹ? Nínú ojú omi Sábò. Ní Sábò? Bẹ́ẹ̀ ni sà. Ẹ ti máa ń ṣe meeting. O máa ń mu gbó? Bẹ́ẹ̀ ni mo mu gbó. Àti kí ni? Mo máa ń fa SK náà. SK àti kí ni? Mo máa ń mọtì. Kólòsì ńkọ́? Mo ti fa kólò. Wọ́n á ń gbé kólòsì? Mo ti fa kólò ìbọn bàbá kólò máa ń. Wọ́n á ń sọ̀rọ̀ gbálẹ̀? Ni mi ṣe. Ṣé kólòsì sọ gbálẹ̀ rè? Bẹ́ẹ̀ ni kọjá kí n stop rẹ̀ ni. Ìyẹn kólòsì àbí? Bẹ́ẹ̀ ni sà. Ok. Now o ti marry àbí? Bẹ́ẹ̀ ni. Ọlọ́mọ? Bẹ́ẹ̀ ni sà. Oníyàwó? Bẹ́ẹ̀ ni. Ṣé ẹ̀rọ ẹmọ kò ṣe gbẹ́gùn kù? Ìgbà tí wọ́n wá bọ́ sí kò mọ mi ló mọ̀. Báwo ṣe bọ́ọ̀sì kò mọ̀ ẹ́? À ń ṣe kò mọ lọ́wọ́ ni àwọn SARS dé ó di pé anybody sáré lọ́dẹ kò. SARS ń gbà yẹn àbí SWAT? Ọdún wo ni tó ń sọ yìí? 2022. 2022? Ṣé SARS wà 2022 ni kò sí SARS? Mi mọ̀ wọ́n lé wa pa gan. Kí lẹ ṣe? Ẹjọ́ kò mọ ẹ̀kọ́. Kí ni nǹkan tẹ́ ẹ ṣe? Mo ń ṣe kò mọ lọ́wọ́ ní tó ṣe dé báyìí. Wọ́n mọ̀ pé ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́gùn pọ̀ ń bẹ gan. Ṣé àwọn ayé nìkan ló wà bẹ́ẹ̀ àbí àwọn ní tó wà? Àwọn èèyàn náà pọ̀ ní pàtì. Àwọn ayé àtàwọn àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ mi tó wà ń bẹ. Irọ́ àwọn aládùúgbò oríṣiríṣi náà wà pa àwọn aládùúgbò wà pàtì náà. Àwọn ayé tó wà ń bẹ àwọn tó mélòó? Àwọn ẹgbẹ́ freedom forum tí mo sọ pé mo bímọ náà ni wọ́n wà. Àwọn ayé wọn tó mélòó tó wá síbẹ̀? Wọ́n pọ̀. Wọ́n tó 50. Àwọn tó 50. Now jẹ́ ká back to business. Now ó ní òòtí ò pààyàn rí ṣùgbọ́n àáké tó ń lò ó ní àwọn tó ti fi ṣá wọn ò lóǹkà. Ìgbà tó ti ń ṣe ẹgbẹ́ òkùnkùn ó lé àwọn àǹfààní òòrò ti jẹ tó pọ̀ ńbẹ̀ tó yẹ pé ní ẹgbẹ́ òkùnkùn yẹn ẹgbẹ́ òkùnkùn tó ń ṣe yẹn àǹfààní òòrò ti jẹ ńbẹ̀ pé ó ṣẹgbẹ́ o
mo rí àǹfààní lè jẹ́ o bóyá wọ́n fún mi lówó àbí wọ́n fún mi níṣẹ́ àbí mo gain dáadáa ń bẹ̀ kí ló ti gain ń bẹ̀ tó. wọ́n fún mi ṣe sá àgbàdì mo ṣẹgbẹ́ gan ni mi nísinmi mọ́ sá. kí ló tó nísinmi. mi ṣẹgbẹ́ títí pé ẹyẹ ń wá mi kíní kan wá mi nísinmi. kí ló ń wá ẹ fún. láti bí ọdún 5 sẹ́yìn àwọn tí bí ọdún 5 sẹ́yìn àwọn tí wọ́n ti pa nínú ẹgbẹ́ yín wọ́n tó mélòó. ẹjọ́ yẹn àníyànjá làwọn àtọ́ fi yìnbọn fún ọmọ tí wọ́n yìnbọn fún yẹn láìpẹ́ ọ̀rẹ́ ti yìnbọn fún ọmọ tó di pé wọ́n ń wá èmi èkó lèmi máa ń wà máa ń lọ máa ń wálé máa ń lọ máa ń wálé èmi máa ń sọ̀bà wọn. ọkọ̀ wa ṣọpẹ́ṣọ̀ làbẹ́òkúta máa ń lọ máa ń wá máa ń lọ. ṣé kí mo wá ṣọpẹ́ṣọ̀ ọmọ èkó gangan èkó àmọ́ abẹ́òkúta níbo èkó ni mo wà tí mo ti ń ṣe iṣẹ́ mọ́tò. ok wọ́n gbọ́. ìgbà tó dẹ̀ ti di pé mo ṣe kò mọ́ tó di pé wọ́n wá bọ́ọ̀sì bàbá yẹn mo sá lọ sí èkó ni. tó sá lọ ní tiẹ̀. àwọn tí wọ́n ní ń pa káàkiri ní ọba ń toko sọmọ ní ìgbà kan kìnní kan yẹn kí ló mọ̀ ń pa ẹ̀. small bill láì mi kí n lọ káàkiri mi kí n lọ gbó bẹ̀rẹ̀ mi kí n káàkiri Abẹ́òkúta sá mi kí n káàkiri Abẹ́òkúta sá. òkè ń káàkiri. Ọlọ́run. tó wà lábẹ́òkúta àwọn ibo ló máa ń wà tó máa ń jókòó sí. nígbà tí n bá sí lágbọ́ka a máa wà ní Mayas ní Sábó. Mayas bẹ́ẹ̀ni ní Sábó bẹ́ẹ̀ni bẹ̀lẹ̀ máa ń sọ wà. bẹ́ẹ̀ni sá. ok now ìgbà tẹ́ pa ọ̀bọ yẹn tẹ́lẹ̀ pa ní bólẹ́ ti pa ní yẹn náà. Rwanda ni Spaco ti yìnbọn fún sá. Spaco bólẹ́ wá gbà bólẹ́ lọ nígbà tẹ́ pa ọ̀bọ yẹn tán. anybody fọ́ká anybody lọ sádùúgbò ẹni. anybody lọ sádùúgbò ẹ. bó ni Spaco wà báyìí. mi ní sọ pé báyìí náà wà báyìí sá. kí ló fẹ́ kí ìjọba ṣe fún yẹn sí àti ìwọ ọmọ Nàìjíríà dóònà irọ́ tó pa fún wa ó parọ́ tó pọ̀ ṣùgbọ́n fair hearing wọ́dọ̀ fúnra ẹ̀ nára ẹ̀ sọ but àwọn tó mọ̀ ẹ́ bẹ́ẹ̀ni wípé àwọn tó ti pa ò lóǹkà. ẹ̀sà tó bá kí mo ti pààyàn tó pé. má ṣe pé o má ṣe pé o. mi lè parọ́ fún yìí Ọlọ́run ọbẹ̀ lẹ́dà. wọ́n ti pààyàn lójú ẹ̀ dáadáa rí. sá. wọ́n ti pààyàn dáadáa lójú ẹ̀ rí. ayọ̀ àní ọmọ tó ń yìnbọn fún lójú lẹ́yìn pé àwọn ọmọ tó ń yìnbọn fún Rwanda yẹn tó kú yẹn àwọn ọmọ yẹn náà wọ́n wá sádùúgbò wa àwọn náà wá yìnbọn fún ọmọ kan àṣìṣì lórúkọ ọmọ yẹn náà dẹ́kù. òdì méjì tó yẹ kó tó ṣojú ẹ̀. ayé ni èyí tó ń yìnbọn fún yẹn tó wá tó ń yìnbọn àwọn ọmọ yẹn náà wá pa yẹn ládùúgbò wa ni o. lágbọ́ká àbí. bẹ́ẹ̀ni. wọ́n pa yẹn sí. bẹ́ẹ̀ni. kí ló kọ́ ọ nìyẹn. Asis lọ́dún wo. ọdún 2021 yẹn náà ni wọ́n wá pa ọmọ yẹn. ok ìgbà tó wá pa ọmọ yẹn kí ni nǹkan tẹ́yìn wá ṣe. kí ni nǹkan tẹ́yìn ṣe ìgbà tó wá pa ọmọ yẹn. àwọn fámìlì ẹ̀ ni wọ́n wá gbé òkú ẹ̀tọ́. kí ni nǹkan tẹ́yìn wá ṣe kí lẹ ṣe ìgbà tó wá pa ọmọ yẹn. ààyè wọn ẹgbẹ́ wọn náà sálọ. ọmọ ẹ̀ka ayé mi ṣe wìn ayé ni Asis yẹn àbí. bẹ́ẹ̀ni. retaliate. mi lè pa á fún yín sá. àwọn tó bá ń rí ẹ tó bá ń wẹ̀ wá ní pé òótọ́ ni pé o ò pààyàn rí. ẹ̀sà mi lè pa á fún yín pẹ̀lú lọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dà tí mo bá dá lọ pààyàn rí báyìí má bọ́ nílé tí mo bá ní ẹ̀ sá. now tó bá láǹfààní àti bọ́nu ilé yìí ẹgbẹ́ òkùnkùn. àwọn ẹgbẹ́ mi gan-an ti ń bá sọ tẹ́tẹ̀lé wọ́n ti sọ fún mi pé wọ́n máa ń ṣe àti David kan kíní kan pé tí bá. àti ìran pè láti David. wọ́n ní wọ́n máa ń ṣe ìwé kan ní kóòtù pé bóyá pé. wọ́n máa ń ṣe àti David pé ó ṣẹgbẹ́ òkùnkùn. mo mọ̀ pé kò sí tí mo fẹ́ ṣe náà àwọn ẹlẹ́ṣin wọn máa wá mi èmi kọ́ fẹ́ fi yẹn. tó bá lò ṣẹgbẹ́ òkùnkùn sí àwọn ẹgbẹ́ olùkọ́ lè ṣe wọ́n lè bu ẹ̀sùn kan. pé àwọn ayé àbí àwọn ayé lè bù mí so. wọ́n lè dá ẹ mú. àwọn ayé lè bù mí so bá àwọn ẹyẹ ẹni mú. wọ́n lè dá ẹ mú. kò ṣe pé wọ́n lè dá mi mú bọ́ ìwọ̀n ló máa fẹ́ jọ́ wọn sùn náà ni. ta ló fẹ́ jọ́ wọn sùn. ta ló máa fẹ́ jọ́ wọn sùn. bàtọ́ tó pé téèyàn bá ti ní kíní ẹ pé wọ́n máa fojú wọn sùn àwọn ìjọba náà ni. àwọn ìjọba wo. wọ́n ní máa fẹ́ ọyọ́ tí ẹ bá ti mú pé ẹ máa lọ station ẹ máa lọ report. pé àwọn tó ń fà mí sí o. sí o pé wọ́n tún ti ń túwẹ́tì mi kankan pé mi dẹ̀ fẹ́ ṣe mọ́ o. òtò àwọn yẹn ló ń bẹ̀rù. bẹ́ẹ̀ni sà. bẹ́ẹ̀ni sà. tó yẹ kó ayé ni kò sí wàhálà. bẹ́ẹ̀ni sà. tó bá kúrò nínú ẹgbẹ́ náà báyìí sìn báwo la ayé ti fẹ́ mọ̀ kó ti kúrò báwo la àwọn ẹyẹ ṣe máa mọ̀ kó ti kúrò. àyíkọ́ tí mo sọ gan ni àwọn ẹyẹ gangan náà ní ìbẹ̀rù mi pé àwọn èèyàn ò lè báyọ̀ mọ̀ bí pé èèyàn ti kú bọ̀ àwọn ayé ni mi ń fẹ́ túwẹ́tì ọmọ pé màá ti wọn àfẹjọ́ ní nǹkan kan mọ́. kò sí kan tó máa ṣe fún yàn. ṣé ẹni tó bá ń ṣe ọmọ ẹgbẹ́ yín náà máa ń bá wọn jà. ẹni tó bá bá yín ṣe ẹgbẹ́ náà máa ń bá wọn náà jà. ẹni tó bá yẹ pé bóyá ọkàn ṣẹ̀yìn lọ dá sílẹ̀ fún un. kan sọ ibi márùn tó ti lo àdá tó wà lọ́wọ́ yẹn. àdá. ké tó wà lọ́wọ́ yẹn ibi sọ ibi márùn àwọn odò ti fi ṣá. lẹ́yìn ìjọ tá a wà ní Rwanda yẹn náà mi sọ pé. Rwanda ìjọ wo ni kí ló ṣẹlẹ̀ ńjọ́ yẹn. ọmọ yẹn jà níjọ́ kí ló ṣẹlẹ̀ ńjọ́ yẹn. ìjọ tí mo ní ọmọ Spaco ṣàmàlú wa yẹn tó yìnbọn fún lẹ́yìn yẹn tí wọ́n ti lò fúnra ẹ pé ké. mo fi ẹ̀sà
mi lè pa òfin àwọn èèyàn náà mọ̀ bí sàn pé ọmọ gbogbo ni mí tẹ́lẹ̀ àwọn èèyàn máa ń fi ẹ̀mí mi kí n máa ń bá mi fọ wàhálà lọ́wọ́ wọn bá. O ní àáké o ti fi ṣáà dáadáa bọ̀ tó orí kò lè ká ìyá tó ti fi ṣá. Mi lè ka mọ́ ẹni ṣé mo ti fi ṣáyàn rí mo sọ pé mo ti fi ṣáyàn pé ṣùgbọ́n ṣá kò ṣe pé. Wọ́n tó mélòó tó ti fi ṣá. O ní ká má sọ o ní pé kíní kan dẹ̀ fúnra ẹ̀ sọ o tó ẹni mélòó tó ti fàdá yẹn ṣáà là ń béèrè dẹ̀ fúnra ẹ̀ sọ. Jọ́ta wà lókèdò. Òkèdò ká ló fi ṣá lókèdò. Kánífà Gbàǹsẹ́yò ni. Kánífà làwà. Ok. Ọmọ ẹ̀. Kí ló kọ kánífà yẹn? Gbàǹsẹ́yò. Gbàǹsẹ́yò. Ok. Èmi àti ọmọ ọkàn àjọ ní kátàbọ̀ mi wọ́n tí ó rúpẹ́ mọ́. Bó ló ti ṣá? Ẹ̀yìn mélòó ló ṣá? Mo ṣá kò dúró ń sá lọ ní sá. Mélòó ló ṣá? Ẹ̀kan. Ok. Ẹlẹ́kejì ńkọ́? Ẹlẹ́kejì ńkọ́? Kò sí ọ̀kan. Mi ṣá wọn ẹ̀kan náà ni. Ok. Ìyẹn ìkan. Bó ló tó ti lò ó? Bó ló tó ti lo àdá yẹn tó fi ṣáyàn àkéyàn tó fi ṣáyàn? Wọ́n máa ń bá mi fọ wàhálà tí mo ṣe bí ẹni tí ọdún mi lè parọ́ fún yín láti ọdún mi lè parọ́ fún. Wọ́n mú ẹ̀ wọ́n ń bẹ́ fa wàhálà. Ọmọ gbogbo ni mí tẹ́lẹ̀ kí n tó ṣe ẹgbẹ́ yẹn tẹ́kọ̀ àmì òkè ń bá mi fọ ọmọ gbogbo a sì ń pé ọmọ tẹ́tẹ̀lẹ̀ ojú ọmọ ọ̀tá ni mí tẹ́tẹ̀lẹ̀ kó tó di pa àwọn èèyàn fámi sí ìlú kí n náà lọ ṣe ẹgbẹ́ àwọn èèyàn tó ipá àwọn èèyàn náà mọ̀. Ọmọ bondadi ẹ̀ wà. Ọmọ àgọ́ dáàdì mi ti kú sà. Wọ́n mi ẹ̀ ń kọ́. Wọ́n mi wà. Bo ni wọ́n mi ẹ̀ wà? Wọ́n mi wà lágọ̀ká. Lágọ̀ká ní sáà ìdìbò lágọ̀ká. Àgọ́ká náà ládùúgbò. Kí náà pe mọ́mì ẹ̀ lágọ̀ká? Kí náà máa ń pè wọ́n? Ìyá múmú ni. Ìyá múmú ni lágọ̀ká lápá abo. Àgọ́ká lọ́dọ̀ àṣẹ. Lápá abo lágọ̀ká sáà ìdìbò. Sáìdì ibi àwọn tó mọ́ látò ń ta pẹ́pẹ́ níbẹ̀. Wọ́n ti mọ̀ kọ́ wọ́n ti mú ẹ báyìí wọ́n mẹ́rin ti mọ̀. Bẹ́ẹ̀ ni sà. Ṣé ti wá wù ẹ́? Àwọn jẹ́ kọ́ wọ́n gí mi jọ lọ́wọ́ sà. Ok wọ́n wá wọn fẹ́ wá bèèlè àbí? No ọkọ̀ tó wà lójú pé ọmọ àwọn dẹ̀ sọ pé mi sí bẹ́ẹ̀. Ok náà àmọ̀ràn fún gbogbo àwọn ẹgbẹ́ tó kù tó ń ṣe ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ń ṣe ọmọ ọ̀tá tó ń ṣe gbàṣàwò. Àwọn náà ti rí nǹkan tó ṣẹlẹ̀ sí mi náà tó bá wọn kan já tó bá yọ̀ wọn àwọn náà mọ̀ ọlọ́ọ̀gá mi lè ṣe irú ẹ̀mọ́ láyé mi ṣá Ọlọ́run. Èmi ti wá ọgbẹ́ bọ̀lẹ̀ báyìí Ọlọ́run bọ̀ tó bá wọn náà káwọn náà kan jáwọ́ ṣùgbọ́n wọ́n rí mi báyìí. Mi máa sùn lọ mítìn gan. Ó kì í sùn lọ sí mítìn. Wọ́n dẹ̀ kí bẹ́ẹ̀ fà. Wọ́n máa sùn bá mi fa ọkọ̀ ojú irin sábìyàn láti máa ṣe mítìn tó bá wọn kí n lọ ní aláì. Torí wọ́n ti mọ̀ pé tí kú bá ń sọ̀rọ̀ àrùn gbọ́dọ̀ gbin. Wọ́n mọ̀ pé wọ́n ta ní tẹ́wọ̀n owó máa bá mi fa ara Ọlọ́run sàmì lè parọ́ fún yín. Bí ikú la ti ń jẹ́ wọn àwọn mi lè parọ́ Ọlọ́run aláì. Wọ́n máa bá mi fa ara aláì. Ní ọjọ́ kó mọ yẹn mo ló gbà bọ̀. Ẹ̀sà tó ilé wa rẹ̀. Mo ló gbà bọ̀. Ọ̀nà ọ̀nà skul yẹn mo gbà. Ìwà tó mélòó rẹ̀ ló pọ̀ kó wọ́n mùsùlùmí. Gbogbo àtàwọn pàtí ẹgbẹ́ gbogbo èèyàn tó wà pàtí sílẹ̀ kan náà ní sà. Ọlọ́run èèyàn tó wà pàtí gbogbo sílẹ̀ kan náà ìbọ̀dí sí àṣálẹ̀ kan náà ni. Ọlọ́run mi jẹ ká. Àwọn ló wá ń jùkò tó ń jùkò. Èèyàn pọ̀ pàtí lóòótọ́ sá mi lè parọ́ èèyàn pọ̀ pàtí àwọn àdúgbò náà yà pa pàtí mi lè ìwọ̀n mi fẹ́ dáná ní ọmọ lọ́jọ́ nígbà tó ti pọ́n débà mo sáyé mi fẹ́ kàn mo jápa nígbà mi lè parọ́ Ọlọ́run. Lẹ́yìn tó lọ́jọ́ ìgbà ọdún padà sílé. Ní 2023 mo dé. 2023 mo dé. Bó ṣe lọ́jọ́ ẹ̀kọ́ mọ̀ yẹn ìgbà ọdún padà ó tó ṣe èlò tó lò. Gàlè tí bá ti parọ́ inú oṣù kọkànlá 2023 mo padà sábẹ́òkúta láti oṣù kọkànlá 2023 mo ti wà lábẹ́òkúta bọ̀ nínú ọdún yìí náà mo ti lè kó ní inú oṣù karùn-ún ti lè kó ní oṣù karùn-ún ọdún yìí mo dé ní nǹkan bí abí July ló dé padà. Báwo la ṣe ń fún ìyàwó ẹ̀ àtàwọn ọmọ lóúnjẹ? Ṣé lówó sí wọn? Ìjọ tí wàhálà ṣẹlẹ̀ níbi ìkómọ yẹn ìyàwó ẹ̀ ò bẹ ẹja kò bẹ́ẹ̀ fà pé kí ló tó pé kinní kan. Tó dẹ̀ mọ̀ pẹ̀lú ẹgbẹ́ òkun lọ́kọ́ òun. Ìjọ ẹ ló mọ̀ kí mo ṣẹ́gbẹ́ gan sef tó dé máa rí ibi tẹ́lẹ̀ ìjọ ẹ ló mọ̀ kí mo ṣẹ́gbẹ́ àwọn ọmọ ẹ̀gbọ́n bá fà pé ẹni tó lọ fẹ́ kinní kan. Àwọn mélòó ti bí fún ẹ báyìí? Méjì mo ṣe fẹ́ yà mo ṣe ṣe kó mọ̀
ẹ̀sà mi ní pàfẹ́ mi ní sálọ́dọ̀ kí ni láti gbà first born ẹ ọmọdún mélòó ni first born mi ṣe ní 2 years jọ first born mi ni ọmọ tó wá 2022 yẹn ẹ̀sà first born mi ni ọmọ tó wá ní 2022 yẹn gba ló bímọ kejì inú ọdún inú oṣù May 5 ọdún yìí ni mo bímọ kejì May 5 ọdún yìí bẹ́ẹ̀ sí. kò táwọn tẹ̀ ń lé káàkiri tẹ̀ ń ṣáláda tẹ̀ ń yìnbọn fún yẹn tó bá síbẹ̀ fún ọmọ ẹ̀ ṣó lè máa dùn kí yẹn kan máa fi àgbọn máa lé ọmọ tiẹ̀ tó bí tó bá síbẹ̀ fún ọmọ ẹ̀ ṣó lè máa dùn bó ló ti gba àpátọ́ wà lẹ́nu ẹ̀. dẹ́gà eléyìí stone ní òkúta òkúta máa fi fọ́ ilé ẹnu báyẹn ta ló fọ́ ilé ẹnu báyẹn. nínú agbo fújì ní sá. agbo fújì kí ló ṣẹlẹ̀ jọ ẹ̀. ìjà ni. kí ló fàjà. àwa ní agbo ni òkọlù náà ló dá ayálẹ̀ lórí pé pàtí bàjẹ́ agbo wifi ọ̀tá láwà. pàtí bàjẹ́ pátápátá. agbo fújì ní sá. pàtí bàjẹ́ jọ yẹn ṣá. kò ń ṣe bàbá kò ń ṣe pé ìwọ pàtí tó bá lọ àtàjọ ní kàtà ìwọ̀díjọ lera àwọn stone ló bá mi níbẹ̀ ṣẹ́ni. àdá stone. àkùkọ bẹ́gà ta ló fún ẹ lórúkọ yẹn. ní àwọn onígbà tájọ ń ṣẹgbẹ́ àwọn tájọ ń ṣọmọ gbowó ní ojú bẹ́gà ní sá. wọ́n ní kí ni túmọ̀ àkùkọ ò sọ̀rọ̀. ojú bẹ́gà ní ọjọ́ ní àti bí nickname ojú bẹ́gà náà ti sọ mí lákòókò bẹ́gà mi nípa ọ̀ ojú bẹ́gà ni mo wà sá. wọ́n ti fẹ́ lákòókò bẹ́gà. orílẹ̀-èdè ọmọ ẹni ọwọ́ tí wà tí kí ló kẹjọ pa ẹ̀ o tí o pa èèyàn rí. ti pa kó má gbọ́n lè sparkle ló yìnbọn fún ẹ lọ́jọ́ yẹn wá sí òun lè ní sàmà ló wà òun ní sàmà bí dán fowó mú wa. o number one on sparkle. a ṣe níbi tá a ṣe mọ́ lọ rẹ̀.